إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني أباكجي نينو علي نبا الطاغوت، نبا يتما كلمة الطاغوت àti ka síwájú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa lugha, bákan náà ọ̀rọ̀ àwọn al-mufassirun, àwọn olùmọ̀ nípa at-tafsir. So a tún wá fẹ́ mú ọ̀rọ̀ àwọn olùmọ̀ míì wá tí wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣíwájú nínú àwọn olùmọ̀ tí pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tí ó máa ń ní ìtumọ̀ yìí náà ni wọn kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu. àfáàní thalithan, àwọn ẹlẹ́kẹta àwọn ọ̀ràn kẹta náà olùmọ̀ tá fẹ́ mú ọ̀rọ̀ wọn wá òun náà ni nínú min kalami al-ulama al-muhaqqiqin ghayri man sabaqa dhikruhu. So inú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tẹ́ pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó máa ń yanjú iná ni, ọ̀rọ̀ tí wọ́n máa ń ma lórí alkitab àti sunna ni, yàtọ̀ sí àwọn tá a ti mention síwájú. tó wá ní pé yóò tún hàn ní ọ̀rọ̀ tiwọn náà wípé kẹ́límà at-taghut yìí kò kí ń túmọ̀ sí kúfúrù lásán, kò máa ń túmọ̀ sí al-kafir, kò kí ń túmọ̀ sí káfíìr lásán. tòbí kí ẹ̀kọ́ máa ń túmọ̀ sí al-kafir, ó lè tún máa ń túmọ̀ sí ru'usu ad-dalal, àwọn lórí nínú àánú. so wọ́n ní pé وخاصة في كلام شيخ الإسلام رحمه الله، وني especially نورا شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى. صورتكم وني قال ابن هشام في السيرة، ابن هشام رحمه الله إنه سيرة، إنه ترى السيرة النبوية. وني الجبت عند العرب، الجبت عند العرب ما عبد من دون الله سبحانه وتعالى. انتوا كوني الجبت لدى والأربعة من gbogbo tí wọ́n bá ti ń jọ́sìn fún yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. ní at-taghutu, ìwárí at-taghutu ń tẹ́ o kullu ma adalla 'anil haqqi, kullu ma adalla 'anil haqqi, gbogbo tó bá ti ń sọ̀yàn nù kúrò lórí òdodo, gbogbo tó bá ti ń sọ̀yàn nù kúrò lórí òdodo, tó máa ń gbìyàn kúrò lórí òdodo lọ síbi ìbàjẹ́. so eléyìí taghutu náà ni wọ́n ń pè, gẹ́gẹ́ bí àwọn oníbídà, gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ. so ẹni tí ó ń pèpè lọ sí ibi dáa nísìnyí, ó ṣe kí ni, ó ń sọ̀yàn nù kúrò lórí òdodo, ó ń mú yàn kúrò lórí òdodo lọ sínú ìbàjẹ́ iná. wa jam'u aljibiti jubut, wọ́n ní plural aljibitu òun ni jubut. wa jam'u at-taghut tawaghitun, wa jam'u at-taghut tawaghit, wọ́n ní jam'u at-taghut òun ni tawaghit. أفاني وقال شيخ الإسلام رحمه الله، شيخ الإسلام إنه فتاوى، إنه مجموع الفتاوى في ابن قاسم رحمه الله تعالى، وهو اسم جنس يدخل فيه الشيطان والوثن والكهان والدرهم والدينار وغير ذلك. أفاني اسم جنس نالي orúkọ kan tẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú. nínú àwọn kan tí ó lè wọ abẹ́ gbólóhùn at-taghut yìí náà ni shaitan, alwathan ẹbọ òòṣà, alkuhan àwọn alágbègbà, wadirham owó ilé tí yẹn ná, wadinar owó náà ni tí wọ́n ná, wa ghayru dhalika àtàwọn nǹkan tó yàtọ̀ sílẹ̀. sáré pé anabi sallallahu alayhi wa sallam nínú hadithu kan, so ó pe àwọn kan ní abdu dirham, abdu dinar, ta'isa abdu dirham, ta'isa abdu dinar. so ó pè wọ́n pé ẹrú dirham náà, ẹrú owó ni wọ́n, nítorí pé wọ́n máa ń ṣẹrú owó ni, owó ló mú láyà wọn jù. so
dirham níbi tọ̀gùtù náà ni ló jẹ́ sí ròyìn báyìí, dinar níbi tọ̀gùtù ló jẹ́ gẹ́gẹ́ bí jẹ́ pé náírà náà èèyàn a máa jẹ́ tọ̀gùtù sẹ́lómi, dọ́là náà a máa jẹ́ tọ̀gùtù sẹ́lómi. hammu tiẹ̀ ni pé ó ṣáà ti kó owó jọ. الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده. so Sheikhul Islam tún sọ ń bọ́ mi nù fatawa pé wọ́n sọ nínú faslu alwalaya waladawa, tòbí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa alwalaya àti aladawa mímá múyàn lọ́rẹ̀ ayò mímá báyàn ṣọ̀tá. wọ́n ní wat-taghutu kalima taghutu yìí fa'alut min at-tughyan. so fa'alut ní látara at-tughyan nǹkan waznu rẹ̀ fa'alut, taghut fa'alut kama anna al-malakut fa'alut. gẹ́gẹ́ jẹ́ pé al-malakut tiẹ̀ waznu tiẹ̀ ní fa'alut min al-mulk látara ipò ọlá. wọ́n ní war-rahamut war-rahabut war-raghabut fa'alutun min ar-rahma war-rahba war-raghba. wọ́n ní wat-tughyan ìtàn pé ní at-tughyan ní mujawazatu al-haddi wa huwa adh-dhulmu wal-baghi, adh-dhulmu wal-baghi. so at-tughyan wọ́n ní mímá tayọ àlà, máa ṣe àbòsí, máa ṣe àgbẹrùgbọ́n rí. wọ́n ní fal-ma'budu min dunillahi ẹni táwọn èèyàn jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ni idha lam yakun karihan li dhalik, tí ó bá ti kórìíra nǹkan yẹn taghutun ni òun. walihadha nítorí eléyìí samma an-nabiyyu sallallahu alayhi wa sallam al-asnama tawaghit. wọ́n nítorí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam ló ṣe pé àwọn òòṣà ní tawaghit fil hadith as-sahih, nínú hadith tó lálàáfíà, hadith eléyìí tí al-imam al-Bukhari tí wọ́n gbé jáde, bákan náà al-imam Muslim náà. Ànábì sọ bẹ́ẹ̀ pé wa yattabi'u man ya'budu at-tawaghita at-tawaghit. wọ́n láwọn tó yẹ pé at-tawaghit làwọn jọ́sìn fún ilé ayé, so at-tawaghit náà ni wọ́n á tẹ̀lé tó bá di ọjọ́ ìgbìnà al-qiyamah. wọ́n ní wal muta'u fi ma'siyatillah, bákan náà tí yẹn bá ń tẹ̀lé níbi ìyapa Allah subhanahu wa ta'ala, wal muta'u fi ittiba'i ghayri al-hadyi wa dini al-haqq سواء كان مقبولا خبره المخالف لكتاب الله أو مطاعا أمره المخالف لأمر الله هو طاغوت. سواء أنت أو يبنتلينا تنتلي لوري شيء الله سبحانه وتعالى وكان وتنتلي لوري إلى نطيع تصلنا اسم أدودو. يالا أجان كتيك بي رارتي ومقبول أجان كتيك وبايتا وبان. مقبولا خبره المخالف لكتاب الله. yálà ó jẹ́ nìkan tí pé ọ̀rọ̀ rẹ̀ ilé tó yapa sí alkitab àti sunnah tó yapa sí kitab Allah subhanahu wa ta'ala, yálà ó jẹ́ maqbul ní táwọn yẹn tẹ́wọ́ gbà, aw muta'an amruhu المخالف لأمر الله, tàbáwọn yẹn ti ń tẹ̀lé àṣẹ rẹ̀ ilé tó yapa sí àṣẹ Allah subhanahu wa ta'ala, èyí tó bá jẹ́nu méjèèjì yìí huwa taghutun rẹ̀ níbẹ̀. ولهذا سمي من تحوكم إليه من حاكم بغير كتاب الله طاغوت. wọ́n ní tẹ́lẹ̀ lẹ́wọ̀n sọ tí àwọn yẹn bá ń gbé ìdájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ lẹ́nu tó yẹ pé ó dá ní dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí tírà Allah subhanahu wa ta'ala, tó rẹ̀ ni wọ́n yẹ sọ ní taghut. wa samma Allahu fir'auna wa 'adan tugha. bákan náà Allahu ó sọ fir'aun àti 'ad ó pè wọ́n ní tughat, olùtayọ àlàyé náà ni wọ́n, alágbẹ̀rùgbọ́n rí ni wọ́n. وقال في صيحة ثمود, ó sọ nípa صيحة ثمود, صيحة àwọn ìjọ ثمود, ó sọ nípa pé فأما ثمود فأهلكوا بالطاغية, فأما ثمود فأهلكوا بالطاغية. ní àwọn ìjọ ثمود ní apá wọn pẹ̀lú الطاغية, látara ìtayọ àlà wọn, tàbí apá wọn pẹ̀lú at-taghiya tí í ṣe sayha yẹn, ariwo eléyìí tí wọ́n gbọ́ ariwo tó rinlẹ̀ gan tí ó wá pa wọn run. afáàní wa qala shaykhul islami fi qa'idatil mahabba. shaykhul islam sọnù tíra qa'idatul mahabba page 123. gẹ́gẹ́ bó tún ṣe wà nínú bayanu talbisil jahmiya mujallad aláwọ̀kọ́ page 450. wọ́n ní pé at-tawaghitu kullu ma 'uzzima bi batil. at-tawaghit ní gbogbo táwọn yẹn bá ti ń gbéga
lọ́nà ìbàjẹ́ pẹ̀lú ìbàjẹ́ iná ni. Gbogbo ẹni táwọn yẹn bá ti ń gbéga lọ́nà ìbàjẹ́, ẹni yìí á mọ̀ pé orí ìbàjẹ́ lẹni yìí wà. Àbí àwọn ahlul haqq was sunnah wọ́n mọ̀ kí ẹni yìí orí ìbàjẹ́ ló wà. A sì rá àwọn kan náà tẹ́ pé wọ́n ń ṣe kíni, wọ́n ń gbéga, wọ́n ń bàbàrà rẹ̀, wọ́n ń àzọ́mà rẹ̀, wọ́n ń bàjálà rẹ̀, ohun tí báátìlì tó wà lórí ẹ̀yẹn, ohun tí báátìlì lè tó wà lórí ẹ̀yẹn. Sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nǹkan taghut iná ni. So mi fẹ́ dárúkọ ẹni kankan, mi fẹ́ apply nǹkan yìí sórí ẹni kankan, yóò ní jẹ́ kí n sọ ẹni kankan. Wa illa, so àpèjúwe wa tí ọ̀pọ̀lọpọ̀ wa náà mọ̀, àpá jùlọ lórí qaidu yìí, kullu ma uzzima bi batil, gbogbo táwọn yẹn bá ti ń gbéga lọ́nà bàjẹ́, gbogbo táwọn yẹn bá ti ń gbéga lọ́nà bàjẹ́, ṣùgbọ́n ká máa mú wasfu wa, ká máa sọ pé gẹ́gẹ́ bí àwọn olórí àwọn oníbídà, olórí àwọn oníbídà tẹ́ pé àárẹ̀ àwọn èèyàn tẹ́ pé òun ló fi ń ya aláìmọ̀ká jù nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Allah subhanahu wa ta'ala lágbègbè rẹ̀. Àyàdẹ̀ máa pè é ní kí muhaddith al-allama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àárẹ̀ ń tẹ́ pé ó fọ́n bídà ká, ó gbógun já súnnà lásìkò rẹ̀, wọn làwọn máa pè ní sheikhul islam, àwọn máa pè ní àwọn orúkọ ilé tó tóbi tó ní agbára. So wa hadha yu'azzamu bi batil. So eléyìí wọ́n ṣe kí ni ìròyìn báyìí, wọ́n ń ṣe ta'zimu ẹ̀ pẹ̀lú ìbàjẹ́ iná ni. Torí pé ìbàjẹ́ ni rẹ̀ ń bẹ̀ wá, wọ́n dẹ̀ ń gbé àwọn ìròyìn tí ò kí ń ṣe tí wọ́n ń gbé fún. Ibn al-Qayyim rahimahullahu ta'ala nínú Madarij as-Salikin wọ́n ní at-taghutu ismun li kulli ma abaduhu min dunillah. Taghutu ní orúkọ ní fún gbogbo táwọn yẹn bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. فكل مشرك إلهه طاغوته، فكل مشرك إلهه طاغوته. gbogbo ẹlẹ́bọ pátá ẹni tó bá ń jọ́sìn fún, ẹni tó ń jọ́sìn fún tó ń bọ, òun ni tọ̀gútù rẹ̀. وقال في إعلام الموقعين عن رب العالمين والطاغوت كل ما تجاوز به العبد حده من معبود أو مطبوع أو مطاع. So nínú I'lamul Muwaqqi'in Ibn al-Qayyim rahimahullah ní pé at-taghut oní gbogbo tí ẹrú bá ti ṣe tó fi tayọ àlá rẹ̀, gbogbo tí èèyàn ṣe tó fi tayọ àlá rẹ̀, iná ni taghut. Yálà ma'budu ni, èèyàn jọ́sìn fẹ́nìkan ni, èèyàn mẹ́nìkan ni ẹni tí èèyàn jọ́sìn fún, àbẹ́yẹn mẹ́nìkan lẹ́ni tí èèyàn tẹ̀lé, matbu' aw muta' àbẹ́ni tí èèyàn tó bá pàṣẹ èèyàn gbọ́rọ̀ rẹ̀. So eléyìí ta'rifu yìí وني شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى يوم أنه ثلاثة الأصول وأدلتها يبيوش قدواء إن شاء الله عز وجل. أفواني فطاغوت كل قوم من يتحاكمون إليه غير الله ورسوله. وني طاغوت بو جبتا ولن تاوي باتين دور قد لصدوره فياتوسي الله أتيوجي شاره أو يعبدونه من دون الله، tàbí wọ́n jọ́sìn fún àkọ́mọ́ Allah subhanahu wa ta'ala, aw yattabi'unahu ala ghayri basiratin min Allah, àwọn tí ń tẹ̀lé ní ìtẹ̀lé tí pé kò sí ìmọ́lẹ̀, kò sí ìmọ̀, kò sí àrídájú látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ń bẹ. Wọ́n tẹ̀lé níbi ìbàjẹ́, wọ́n tẹ̀lé níbi ìyapa Allah subhanahu wa ta'ala, aw yuti'unahu fima la ya'lamuna annahu ta'atun lillah, àbí wọ́n tí ń tẹ̀lé níbi nǹkan tí wọ́n mọ̀ ṣé ìtẹ̀lé Allah subhanahu wa ta'ala ní tí ẹni yìí sọ fún wa yìí, ṣé ń tẹ́ni yìí sọ yìí, ṣé ń tí Allah subhanahu wa ta'ala fẹ́ ni, ṣé ń tí Allah yọ́nú sí ni, àbí kìí ṣe tí Allah subhanahu wa ta'ala yọ́nú sí. wọ́n ní kí fahadihi tawaghitul alam idha ta'ammaltaha, wọ́n ní àwọn tawaghitul alam náà ilé àwọn tawaghutu àgbáyé lélẹ́yìí báyìí, idha ta'ammaltaha tó bá ronú sí wọn, tó wòye sí wọn, wa ta'ammalta ahwala an-nasi ma'aha, tó sì wo báwọn yẹn ṣe ń ṣe pẹ̀lú wọn, ra'ayta aktharahum min ibadati llahi ila ibadati at-taghut. ó rí pọ̀pọ̀lọpọ̀ wọ́n ti fi ìjọsìn fún Allah subhanahu wa ta'ala sílẹ̀, wọ́n ti lọ síbi máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. wa 'ani at-tahakumi ila Allahi wa ila ar-rasuli ila at-tahakumi ila at-taghut. wọ́n gbé ìdájọ́, gbé ẹjọ́ lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala, ń gbé jù sílẹ̀ lọ síbi ìmágbé ọ̀rọ̀ ẹjọ́ lọ sí ọ̀dọ̀ àwọn at-taghut. wa 'an ta'atihi wa mutaba'ati rasulihi
ila at-taghuti wa mutaba'atihi. wọ́n tún gbé ìmá tẹ̀lé Allahu ìmá tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ ìmá gbọ́rọ̀ sí Allahu àti òjíṣẹ́ rẹ̀ wọ́n gbé kalẹ̀ lọ síbi ìmá tẹ̀lé at-taghut. so eléyìí ni ọ̀rọ̀ Ibn al-Qayyim rahimahullah. afáàní wa lakhasa ash-shaykh Abdullahi Abu Butain aw Aba Batin kalam an-Nawawi fi sharhihi li Muslim. so ash-shaykh Abdullahi Abu Batin wọ́n ṣe talkhisu ọ̀rọ̀ al-Imam an-Nawawi wọ́n summarize ọ̀rọ̀ al-Imam an-Nawawi nínú sharhu Sahih Muslim ní mujallad ẹlẹ́kẹta page 18. wọ́n ní wa fihi dhikru aqwali al-ulama'i fi at-taghut. wọ́n bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n ṣe summary yìí mi mention ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa at-taghut. wọ́n ní wa zada ala ma dhakarahu an-Nawawi qawl al-Jawhari. wọ́n ní wọ́n wá tún ṣe àlékún lórí tí al-Imam an-Nawawi tún mention. wọ́n ṣe àlékún ọ̀rọ̀ al-Jawhari tí ó sọ pé wat-taghutu in tí wọ́n pè ní at-taghut al-kahinu wash-shaytan alágbègbè àti shaytan wa kullu ra'sin fi ad-dalal àti gbogbo lórí inú àánú kama fi ad-durar as-saniyah gẹ́gẹ́ bí ó ṣe wà nínú tírà ad-durar as-saniyah. afani wa qala shaykhuna al-allamatu Muhammad ibn Salih al-Uthaymin. الشيخ العلامة محمد بن صالح ابن عثيمين رحمه الله وصل إنه القول المفيد على كتاب التوحيد وأجمع ما قيل في تعريفه إن توفين كجوج إن توفين نتما توسي جارتي ọ̀rọ̀tí ó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan jọ tí wọ́n sọ nípa definition الطاغوت هو ما ذكره ابن القيم رحمه الله بأنه ما تجاوز به العبد حده من متبوع أو معبود أو مطاع. سواء نتي ابن القيم sọ nípa الطاغوت wípé òun ni tí ẹrú bá ṣe tó fi tayọ ààlà rẹ̀ tó fi tayọ ààlà ìjẹ́ ẹrú tó jẹ́ yálà ó tayọ ààlà rẹ̀ lọ síbi ìmá tẹ̀lé nìkan bó ṣe yẹ kó máa tẹ̀lé Allah subhanahu wa ta'ala àbí ju bó ṣe yẹ kó máa tẹ̀lé Allah lọ aw ma'budin àbótẹ́ ń gbéjọsìn fẹ́ nìkan aw muta'at àbótẹ́ ń tẹ̀lé ẹnìkan ní tẹ̀lé àfọ́jú ní ibi tó yapa sí Allah subhanahu wa ta'ala. afáàní wa muraduhu ìtumọ̀ èròǹgbà rẹ̀ ni pé man kana radiyan bidhalik ẹnìkan tí ó bá yọ́nú sí nǹkan yẹn aw yuqal tàbí ká sọ pé huwa taghutun bi'tibari 'abidihi wa tabi'ihi wa muti'ihi. tọ̀hútù ni tá a bá wo in táwọn yẹn ń ṣe fún tá a bá wo pé àwọn kan jọ́sìn fún àwọn kan tẹ̀lé bí ó ṣe tọ́ àwọn kan ń ṣe kí ni wọ́n ń gbé ọ̀rọ̀ rẹ̀ tayọ bó ṣe yẹ wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ tayọ bó ṣe yẹ ẹni tẹ́ pé tí qala Allahu qala rasuluhu bá wa kò ní gbà àfọ̀rọ̀ tí sheikhu bá sọ sheikh yẹn nínú owó ẹni yìí tọ̀hútù ní sheikh yẹn ẹni yẹn ti mú sheikh yẹn ní tọ̀hútù inan àfáà lè má jẹ́ tọ̀hútù ó lè má jẹ́ tọ̀hútù gangan bọ́ ẹni yìí ti mú ní tọ̀hútù ẹni yìí ó ti mú ní tọ̀hútù wọ́n ní li annahu tajawaza bihi haddahu torí pé ẹni yìí ó gbé tayọ àlá rẹ̀ haythu nazzalahu fawqa manzilatihi torí pé ó gbé sí ibi tó ju ayé rẹ̀ lọ allati ja'alaha Allahu lahu ayé rẹ̀ tí Allah subhanahu wa ta'ala tí ó dá fún. fatakunu ibadatuhu li hadha al-ma'bud wa ittiba'uhu li matbu'ihi wa ta'atuhu li muta'ihi tughyanan li mujawazatihi al-hadd bidhalik. so wọ́n ní pé ní táwọn èèyàn wá ń ṣe fún yìí bí wọ́n ṣe ń jọ́sìn fún tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń gbọ́rọ̀ sí lẹ́nu lẹ́ni tó ń ṣe yẹn láti máa fi gbé tayọ àlá rẹ̀. so wọ́n ní pé nǹkan yẹn tughyan náà ni ìtayọ àlá ni torí pé kíni nítorí pé wọ́n tayọ ààlà wọn pẹ̀lú tí wọ́n ṣe yẹn wọ́n sì gbẹ́ nìyẹn náà tayọ ààlà eléyìí tó wà pẹ̀lú tí wọ́n ń ṣe fún yẹn. wọ́n ní falmatbu' ẹni táwọn yẹn ń tẹ̀lé mithlu gẹ́gẹ́ bí alkohan àwọn alágbègbà wọ́n sọ pé báyìí nìkan báyìí rí àmọ́ kọ̀kọ̀ in tí ó ṣẹlẹ̀ láàárín in tó sọnù alẹ́bọ̀ wa sahara àti àwọn òpìdán wa ulama as-su' àtàwọn olùmọ̀bú àwọn àfáàbù àfáàkáfà pé ọ̀tọ̀ ní tí Allah subhanahu wa ta'ala sọ ọ̀tọ̀ ní táwọn máa sọ. salatul fatih ó dájú al-Qur'an lọ ó dájú suratul fatiha lọ
ó dájú gbogbo alukur'an lọ ní iye gbà báyìí 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 kò sí èméjì pé irú àfa bẹ́ẹ̀ tọ̀ọ̀gùtù iná ni àfa tó bá ń sọ̀rọ̀ eléyìí àtàwọn ọ̀rọ̀ tó jọ tọ̀ọ̀gùtù iná ni. wal ma'bud ń táwọn yẹn ń jọ́sìn fún mithlu al-asnam gẹ́gẹ́ bí àwọn òòṣà wal muta' táwọn yẹn ń gbọ́rọ̀ sí lẹ́nu mithlu gẹ́gẹ́ bí al-umara'u mithlu al-umara'i al-kharijina an ta'atillah gẹ́gẹ́ bí àwọn olórí tí wọ́n ti jáde kúrò lábẹ́ máa tẹ̀lé Allah subhanahu wa ta'ala wọ́n ní fa idha ittakhadhahum al-insanu arbaban tíyẹn bá ti lọ mú wọn ní ọlọ́run bá yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala yahillu ma harrama Allah min ajli yuhillu ma harrama Allah min ajli tahlilihim lah òun náà ń ṣe ní halal in tí Allah subhanahu wa ta'ala ṣe ní haram nítorí pé àwọn arbaabu yìí wọ́n sọ nǹkan náà ní halal wa yuharrimu ma ahalla Allah min ajli tahrimihim lah wọ́n ó yìí tún sọ di haram in tí Allah subhanahu wa ta'ala tó ń sọ tó pè ní halal nítorí pé àwọn tó ń tẹ̀lé tó gbà fún wọ́n ti sọ nǹkan di haram wọ́n ti sọ nǹkan di haram fa ha'ula'i tawaghit tó gbà àwọn ilé tawaghit tó iná ni wọn wal fa'ilu in tó bá sì ń ṣe nǹkan báyìí tabi'un lit-taghut irun tó ń tẹ̀lé at-taghut nù qala ta'ala Allahu ta'ala rẹ̀ sọ pé alam tara ila alladhina utu nasiban min al-kitabi yu'minuna bil-jibti wat-taghut wọ́n ṣe ìrántí tí kí Allah subhanahu wa ta'ala ó fún wọn ní ìpín nínú tíra ó sọ tíra kalẹ̀ sí wọn ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n wọ́n tún nímọ̀ sí al-jibti wat-taghut walam yaqul innahum tawaghit kò sọ pé tawaghit náà ṣùgbọ́n sọ pé wọ́n nígbàgbọ́ sí al-jibti wat-taghut so bí ilé ìbòṣèlú náà afáwa ní pé rabi'an ẹlẹ́ẹ̀kẹrin ni ma'na at-taghut 'inda shaykh al-islam Muhammad ibn Abdul Wahhab rahimahullah kí ni túmọ̀ taghut lọ́dọ̀ shaykh al-islam al-imam al-mujaddid Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala nítorí pé àfáà ni ntí àwọn èèyàn tí wọ́n ti ràn mọ́ lọ́pọ̀lọpọ̀ iná ni pàápàá jùlọ lórí ọ̀rọ̀ al-hukm bi ghayri ma anzala Allah wọ́n máa lo ọ̀rọ̀ wọn wọ́n sọ pé àwọn náà ka àwọn èèyàn báyìí sínú àwọn tawaghit so kèfèrí dẹ̀ ni wọ́n kèfèrí iná ni at-taghut àbí àwọn at-tawaghit lọ́dọ̀ shaykh al-islam Muhammad ibn Abdul Wahhab wọ́n máa sọ bẹ́ẹ̀ láti fi pe àwọn olórí tí wọ́n ń dájọ́ pẹ̀lú in tí ò kí ń ṣe ìdájọ́ Allah subhanahu wa ta'ala láti fi pè wọ́n ní kèfèrí biduni tafsil láì ní ṣe àlàyé kàkà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń ṣe raddu fún nùtírà yìí al-Maqdisi so gẹ́gẹ́ bí ó ṣe yẹ́bó ṣe so àfáàní wọ́n ní pé qala fi khatimati al-usul al-thalatha láti kí wọ́n ti mention lẹ́nà tẹ́lẹ̀ pé à ń bọ̀ wá bẹ̀ àfáà sọ níbi ìgbẹ̀yìn al-usul al-thalatha wọ́n ní pé qala ibn al-qayyim rahimahullah ibn al-qayyim rahimahullah ta'ala sọ pé ma'na at-taghut ìtumọ̀ at-taghut ni kullu ma tajawaza bihi al-'abdu haddahu min ma'budin aw matbu'in aw muta'a gbogbo tí ẹrú tó bá fi tayọ àlá rẹ̀ yálà ma'budu ni ó jẹ́ ní tí yẹn jọ́sìn fún ni abẹ́ni táwọn yẹn ń tẹ̀lé abẹ́ni tí àwọn yẹn ń gbọ́rọ̀ sí lẹ́nu afáwa ni wat-tawaghitu kathirun àwọn tawaghitu ni wọ́n pọ̀ o wa ru'usuhum khamsa àwọn olórí wọn márùn ni wọ́n ru'usu tawaghit khamsa olórí àwọn tawaghit márùn ni wọ́n aláwọ̀kọ́ ibilisu la'anahullah aláwọ̀kọ́ ni iblis ẹni ìgbé ẹni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wa man ubida wa huwa rad ẹni tí àwọn yẹn bá ń jọ́sìn fún tóun náà sì yọnu sí so ibi ni àwọn anabi Isa alayhi salam làwọn ti jáde pé àwọn eléyìí wọn yọnu sí nǹkan yìí wọn yọnu sí nǹkan yìí ṣùgbọ́n àwọn tí wọ́n jọ́sìn fún wọn fẹ́ sọ wọn di taghut anabi Isa alayhi salam anabi Muhammad alayhi sallallahu alayhi wa ala alihi wa sallam àtàwọn ẹni rẹ̀ mìíràn tí wọ́n ti rí kọjá ومن ادعى شيئا من علم الغيب أتنتبه بيقوي مركا كنو ما كوكو طاغوت نرن بنا ومن دعا الناس إلى عبادة نفسه انتبه بيقوي يلسي بيقوي ما جسف منه طاغوتني ومن حكم بغير ما أنزل الله أتنتبه داجو ويلنتي ويتصيو في الله سبحانه وتعالى سوف أريوه الشيخ أسامة بن عطية العتيبي ومن شقين
فأدخل من حكم بغير ما أنزل الله. أفا في سنة طاغوت أن تش أو شكني تندجك ولنتيات وسوفي الله سبحانه وتعالى، مع أن الحكم بغير ما أنزل الله المجرد عن القرائن من الكفر الأصغر بالإجماع، كما نقله ابن عبد البر رحمه الله. tó ti pé máa dájọ́ pẹ̀lú tí ò kí ń ṣe òfin Allah subhanahu wa ta'ala yìí, tí ò sí qara'in kankan bẹ̀ tá a fi lè sọ pé ẹni yìí ó ti gbé dépò kúfùrù. So bí kò sọ kó gbà pé ẹni nǹkan yìí ó dájọ́ òfin Allah subhanahu wa ta'ala lọ, àbóhun ló tiẹ̀ fìtì wa òfin Allah subhanahu wa ta'ala ò fìtì mọ́ àbí kankan náà tiẹ̀ ni. So tí o bá ti sílẹ̀ yìí nínú al-hukmu bi ghayri ma anzala Allah, irú al-hukmu bi ghayri ma anzala Allah yẹn kufrun asghar náà, kúfùrù tí o kì í gbé jáde kúrò nẹ́sìn. So pẹ̀lú ijma' àwọn ahlu sunnati wal jama'a gẹ́gẹ́ bí ibn Abdul Barr gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá. So wọ́n ní pé sheikhul islam Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala wọ́n tún sọ bákan náà ní inú ad-durar as-saniyah mujallad aláwọ̀kọ́ page 161 dé 162. wọ́n ní wat-taghutu 'amun fi kulli ma 'ubida min dunillah. Taghutu ní general name ní fún gbogbo tí wọ́n bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah. wọ́n ní fa kullu ma 'ubida min dunillahi wa radiya bil 'ibadah. gbogbo tí wọ́n bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah tó sì yọ́nú sí ìjọsìn yẹn, min ma'budin, yálà wọ́n ń jọ́sìn fún ni, aw matbu'in àbí wọ́n ń tẹ̀lé afọ́jú, aw muta'in àbí wọ́n ti ń gbọ́rọ̀ sí lẹ́nu, fi ghayri ta'atillah, níbi tó ń yapa sí títẹ̀lé Allah subhanahu wa ta'ala wa rasulihi àtòjíṣẹ́ rẹ̀, fa huwa taghutun rẹ̀ níbẹ̀. wọ́n ní wat-tawaghitu kathiratun, at-tawaghitu ní wọ́n pọ̀, wa ru'usuhum khamsa, àwọn olórí wọn márùn ni wọ́n. aláwọ̀ kan bẹ̀ ni ash-shaytanu ad-da'i ila ibadati ghayrillah. ash-shaytan tó máa ń pè èèyàn lọ síbi máa jọ́sìn fún tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. taghut ló máa ń mú yàn kó sínú kufru shirku. so òun ni olórí àwọn at-tawaghit. الثاني ẹlẹ́ẹ̀kejì الحاكم الجائر المغير لأحكام الله. olórí tí ó ṣe déédé tí ó máa ń ṣe kíni tó máa ń chẹ́njì ìdájọ́ Allah subhanahu wa ta'ala. الثالث ẹlẹ́ẹ̀kẹta الذي يحكم بغير ما أنزل الله. ẹni tó ń dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala. ẹlẹ́ẹ̀kẹrin الذي يدعي علم الغيب. ẹni tó ń pàkì mọ́ra mọ́kàkọ́. ẹlẹ́ẹ̀karùn الذي يعبد من دون الله وهو راض بالعبادة. ẹni tí wọ́n jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó sì yọ́nú sí. so àfáwà ní wàhúnà tàbátí wo bí iná sheikhul islam Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala wọ́n fi alhakimu al-mughayyiru li ahkamillahi wa man hakama bi ghayri ma anzala Allahu dimna ru'us at-tawaghit. wọ́n kà wọ́n méjèèjì ẹni tó ń dájọ́ alhakimu al-ja'ir, adájọ́ tí ó ṣe déédé tó ń chẹ́njì ìdájọ́ Allah subhanahu wa ta'ala, àti ẹni tí ó ń dájọ́ pẹ̀lú òfin tí yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala, wọ́n kà wọ́n kún inú àwọn at-tawaghit. wọ́n ní pẹ̀lú wípé al-hukmu bi ghayri ma anzala Allah al-mujarrad 'an al-qara'in, dídájọ́ pẹ̀lú òfin tí yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala lásán. bákan náà al-jawru fi al-hukmi, ṣíṣe àìdá níbi ìdájọ́, mímá ṣe déédé níbi ìdájọ́ ní min al-kufr al-asghar bil ijma'i kama sabaq. nínú al-kufr al-asghar ló wà pẹ̀lú al-ijma' gẹ́gẹ́ bó ṣe rí kọjá. so bákan náà sheikhul islam Muhammad ibn Abdul Wahhab rahimahullah ta'ala tó sọ ń bọ̀ mí pé nínú ad-durar as-saniyah na page 138 wọ́n ní wat-tawaghitu kathiratun, àwọn tawaghitu wọ́n pọ̀ wal mutabayyinu lana minhum khamsa. àwọn tí condition wọn clear sí wa nínú wọn àwọn márùn ni wọn, ìran márùn ni wọn. awwaluhum ash-shaytan, àkọ́kọ́ wọn ni ash-shaytan wa hakimul jawr, olórí tí ò kí ń ṣe déédé. olórí tí ò kí ń ṣe déédé, ọ̀pọ̀lọpọ̀ wa náà lágbà kí àwọn olórí wa wọn ṣe déédé. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n máa ṣe kí wọ́n máa ṣe intiqad àwọn olórí. so wọ́n gbà pé olórí ò kí ń ṣe déédé nìyẹn. kò ṣe tó lórí bá ti ṣe déédé ṣó túmọ̀ sí pé ó di kèfèrí lọ́dọ̀ yìí. wa akilu rishwa, ẹni tí ń gba bribe, tó ń gba owó ẹ̀yìn. ṣé ẹni tó ń gbowó ẹ̀yìn, ọlọ́pàá tó ń gbowó ẹ̀yìn tó ń gba 20 naira 50 naira, ṣé kèfèrí ni?
wọ́n dẹ̀ kà á sínú àwọn tawaghit waman ubida faradi waman ubida faradiya àtẹni tí wọ́n bá ń jọ́sìn fún tó sì yọ́nú sí ìjọ́sìn yẹn wal aamilu bi ghayri ilm àtẹni tó bá ń ṣiṣẹ́ wal aamilu bi ghayri ilm ẹni tó ń ṣiṣẹ́ láì ní ìmọ̀ ẹ̀wẹ̀ lẹ́kàrin ẹni tó ń ṣiṣẹ́ láì ní ìmọ̀ yẹ bí àwọn jama'atu tabligh yẹ bí àwọn as-sufiyya so inú àwọn tawaghit ni ẹni tó bá níròyìn yìí lára so ṣáà sọ pé irú àwọn ẹni bẹ́ẹ̀ náà wọ́n ti ṣe kí ni wọ́n ti di kèfèrí ni a sọ pé ṣaitan ni wọ́n iblis ni wọ́n kò rí bẹ́ẹ̀ afáàní faja'ala min ru'usi at-tawaghit al-wadihin hakim al-jawr so wọ́n wá fi sínú àwọn ar-ru'usu at-tawaghit tí aláwọ̀ ni wọ́n kílẹ̀ sí wa aláwọ̀kọ̀ hakim al-jawr olórí tí ò kí ń ṣe déédé tó máa ń kówó ló jẹ wa akil ar-rishwa wa akil ar-rishwa ẹni tó ń gbowó èlé àbí tó ń gbowó ẹ̀yìn tó ń gbowó ẹ̀yìn tó ń gbẹ̀gùn jẹ wal aamil bi ghayri ilm ẹni tó ń ṣiṣẹ́ láì nímà wọ́n ní wàhíyà min al-kufr al-asghar fi al-asl àwọn kan yìí sì ní inú àwọn al-kufr al-asghar náà ni wọ́n àwọn kufru tí ó kí ń gbìyànjú jáde kúrò náà iná ni afáàní bal kódà gan akilu rishwa bi ijma'il ulama laysa min al-kuffar kódà tó bá ń jẹ owó ẹ̀yìn tó ń gbowó ẹ̀yìn tó ń gbowó ẹ̀gún jẹ pẹ̀lú àpẹẹrẹ àwọn olùmọ̀ kò kí ń ṣe kèfèrí ara kì í ṣe kèfèrí illa idha istahalla dhalik àfi tó bá sọ nǹkan ẹ̀dẹ̀ tán pé nǹkan halal náà so àfáàní ó wá kílẹ̀ nù tó ṣíwájú yìí pé sheikhul islam muhammad ibn abdul wahhab rahimahullah ta'ala wọn ṣe hasru at-taghut sara al-kafir lásán ìṣe pé kèfèrí nìkan lọ́dọ̀ wọn òun ni taghut rárá bal yata'adda dhalika ila ru'usi ad-dalal kẹ́límà taghut ni ó ṣe kí ó tayọ kèfèrí lásán tún bọ́ sórí àwọn olórí àwọn oníbàjẹ́ wal-fisq àti olórí àwọn pòkì kí ákílì rẹ̀ṣọ́ ẹgẹ́ bẹ́ẹ̀ tó ń jẹ owó lé tó ń jowó ẹ̀yìn tó ń jẹ ẹ̀gúnjẹ wa man ya'mal bi ghayri ilm ẹni tó ń ṣiṣẹ́ láì nímà wa man yajuru fil hukmi àtẹni tí ó ń ṣe àìṣe tó ń ṣe ìbàjẹ́ níbi ìdájọ́ tí ó dájọ́ pẹ̀lú déédéé hatta walau kana qadiyan kódà kó jẹ́ adájọ́ kan aw mudarrisan tàbí tí ẹ jẹ́ olùkọ́ kan nílé ẹ̀kọ́ kan aw nahwa dhalik tàbí àwọn tí ó ti ẹ̀ ṣe kí n tó yàtọ̀ sí tàbí tó tún jọ àwọn eléyìí wọ́n ní wa bidhalik pẹ̀lú eléyìí yu'lamu amama anna lafdata at-taghut ta'ummu al-kafir amama pé kẹ́límà taghut ni ó kó sínú kèfèrí wa ra'sa ad-dalal wal bid'ah ó kó àwọn olórí àánú àti bídà ó kó sínú ó ní wa alayhi so lórí eléyìí o kò tọ́ ká máa ṣe àfitì in tó yàtọ̀ sílẹ̀ ká máa ṣe àfitì rẹ̀ sí sheikhul islam muhammad bin abdul wahhab rahimahullah ta'ala àbáwọn tó bá tẹ yàtọ̀ sí nínú àwọn olùmọ̀ náà so ká máa fi ti sọ́dọ̀ wọn pé wọ́n ń kàfàrọ̀ hakim al-jawr pẹ̀lú tí yóò bá ṣe déédé ibi ìdájọ́ pé wọ́n ń kàfàrọ̀ rẹ̀ wọ́n sọ wípé kèfèrí ló ń tọ̀hún àbẹ́ni tó ti ń dájọ́ pẹ̀lú òfin tó yàtọ̀ sófin Allah subhanahu wa ta'ala so a lè máa fi ọ̀rọ̀ wọn ṣẹ̀rí lórí nǹkan ìpé kèfèrí ni wọ́n wáyé pé n táwa mú wa ní àìlà ni pé wọ́n ká àwọn kúnnà àwọn tawaghit rárá àìní àgbọ́yé nípa ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà ní ilé so ìdá ọ̀rọ̀ rú iná sì ni ṣe sí àwọn khawarij náà ni so bẹ́ẹ̀ ni ká gbọ́ kẹ́límà taghut káwa sáré gbé lọ síbi pé ó ti pè wọ́n kèfèrí ó ti ṣe kíní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí kò rí bẹ́ẹ̀ eléyìí kò yẹ kí ó rí bẹ́ẹ̀ so lẹ́yìn náà ni pé òun ló wá kan an-nasiha fi madha an-nasihatu fi as-samt òun ká ṣe nasiha fúnra wa fẹ́ni kọ̀ọ̀kan wa láti máa dákẹ́ lọ́pọ̀lọpọ̀ láti máa dákẹ́ ntí a bá mọ̀ pé yajurru ilayna al-waylat so àdánwò àbámọ̀ náà ni ó padà fà fún wa ká máa dákẹ́ lórí ẹ̀ so kí pé gbogbo wa tábà ti wò pé ànímọ̀ díẹ̀ àbá ànímọ̀ kan àbá tiẹ̀ ní àwọn wasail ló wà mutayassara fún wa láti lò láti fi sọ̀rọ̀ káwa máa fúnra wa ní ìjánu mọ́ káka máa sọ̀rọ̀ just anyhow gẹ́gẹ́ bí àwọn onífẹ́nu so eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀
so yálà àwọn àfáà wa ni àbáwọn ọmọ kéwú mi náà, so kì í ṣe nǹkan tó tọ́ rárá káka máa ṣe kí ni káka máa sọ̀rọ̀ báyìí pé tọ́rọ̀ bá wa ti ń pọ̀ jù yóò padà máa lè dùn lọ síbi pé lọ síbi ká máa sọ nǹkan tí kò yẹ ká sọ báyìí pé a wá fẹ́ máa defend ẹ̀ létà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọba yìí sọ wọ́n á sọ pé aṣọ ò bọ́mọ yẹ mọ́ ọmọ yẹ ti rin ìhòòhò ọjà. so eléyìí à ń bùkátà láti tàhálà pẹ̀lú asọ́mtù pẹ̀lú ìdákẹ́jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà bùkátà láti máa dákẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ gbà káka má máa sọ̀rọ̀ kó má yẹ pé gbogbo ohun tí àwọn yẹn bá ń sọ wọ́n máa ń gbé jáde iná láà máa fẹ́ fi èsì sí eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ara káka tíra àwọn olùmọ̀ káka alukur'an káka hadith anabi